nǹkan pàtàkì hàn wá nípa àṣà wa àti ìṣe wa nílẹ̀ Yorùbá nípa egúngún kan pàtàkì tó ṣe yí pé ó ní egúngún ńlá ìlú Ìdítì. Torí náà ẹ máa bá mi ká lọ lọ́wọ́ náà bá ti ń gbọ́ á ti mọ̀ gbọ́ ìlú òdùdú nílé. Ẹ má fi fátàn wá jẹ jàre omi ni o. Orí ẹ pé súnmọ́ orí fún ọ fọ́tò yẹn nìyẹn. Tá a bá ń gbàdúrà wípé kò ní ro wá, ó ti yẹ ká tọ̀ ẹ̀jẹ̀ a máa tó àní ṣìṣe. Ẹ̀mú yọ̀ wá. Tó bá dijọ́ mi ìjọba bílẹ̀ náà gbé ní ìbò alẹ́. Àkókò. Bàbá ló tà yá wa. Ẹ̀tọ́ bá kéré tó tètè wálé o. Ẹ̀tọ́ bá kéré kó tètè wálé o. Wọ́n wọlé. Thank you.
lẹ̀ mo tó kọ̀ lórí àmúnitùmọ̀. Ìtumọ̀ tó ń lọ gbẹ́gẹ́ ìmọ̀ ọdún kìíní ọdún kejì tí mo gbé ọdún kẹta tí mo gbé ẹ̀gbọ́dọ̀ fún ọdún kìíní ọdún kejì ọdún kẹta tí mo bẹ̀rẹ̀ sí gbẹ́gbẹ́ ẹ̀gbọ́dọ̀ fún ojú ọdún kẹrin ẹ̀gbọ́dọ̀ wá ọdún kàwọn ẹ̀gbọ́dọ̀ wá ẹ̀gbọ́dọ̀ wá orí ọdún ọdún ti àdúgbò kò mẹ́ ẹ̀mí yóò ti kù onígbòkò yà ó ní ìgbà tí ọba bá dúró ní àpèrè orí ọjà ẹ̀gbọ́dọ̀ ní ọ̀lẹ́ gbé ẹ farapamọ́. Ẹ̀yin kan lè ẹ lọ wá ẹbí fògùn ẹ lọ wá ẹbí fò èkó ẹ wá máa sọ ọ́ tó ti fún àwọn táyítọ̀ jẹ́ kí gbogbo ẹ gbẹ́sẹ̀ ló ń ṣe kí ọ̀pọ̀ tẹ̀sẹ̀ mẹ́tẹ́ kí ọ̀pọ̀ tẹ̀sẹ̀ mẹ́tẹ́ ọ̀dẹ̀ àbàlá kan lóko láàrin ọlọ́run ìta ọmọ tẹ̀sẹ̀ ó là dé ṣe ó ti ṣe gbogbo ọwọ́ ńlọ́wà ẹ lọ sí àwọn òṣìṣẹ́ lórí owó kẹ́ẹ̀sì lọ bọ́ yín mọ́já ó gbogbo ọ̀nà lọ bọ́ yín mọ́já ó gbà yín ọmọ gbà lọ́fíìsì ẹ lọ bọ́ yín mọ́já ẹni dààmú ẹni wòkó ẹni kòkó ẹni kòkó ní agbára owó àwọn tí ẹni ilé ayé ẹ̀mí yín lè fi èsì ọdún ló ẹ̀mí èsì bẹ́ẹ̀ lọ ó dàgbẹ́ ní bàbá yín tó tó bẹ̀ mí ẹni lọ sí dáàbẹ̀ ẹsẹ̀ yóò fún bẹ́ẹ̀ ló ti tẹ̀ bẹ́ẹ̀ yóò fún bẹ́ẹ̀ ló ti tẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ ní o ó dára fún yóò.
Dáadáa la báyìí. Dáadáa lè bá wọn. Dáadáa la báyìí. ẹ lè kí wọn lókè akéré náà nù. wọn lè kí wọn lókè akéré. Yadiki ẹ káàárọ̀ àgbà ẹ̀yà ìṣẹ̀dé náà ni ẹgbọ́n àwọn afẹ́ kí wọ́n sàlẹ̀ láti káwọ́ dọ́dọ̀ tí náà ẹ̀rọ ìyá mi. Kábíyèsí kò kájú wọn sọ̀rọ̀ ẹ̀kẹ́ yóò ní kábíyèsí ní bíi títí báyìí. Báyọ̀ la fi jẹ́ bíi báyọ̀ la fi jẹ́ èyí báyọ̀ la fún àtúntò ìlú ayọ́ sọ̀rọ̀. Akéré ní ti jẹ. Àdìsẹ́ àdìsẹ́ bá ẹ̀kọ́ jẹ. Kíkílẹ̀ yìí jẹ́ lù ú kẹwàá. Ẹyẹ ẹ̀ṣẹ̀ nípa lù ú kẹwàá. Àti ẹ̀ máa ń tiẹ̀ jẹ. Kílẹ̀ yìí jẹ́ lù ú. Àbáyé sọdún ni ẹ̀mọ́jà àbáyé sọdún ni àá sọ̀tàn ẹ̀mọ́jà yìí ẹ̀ka sọdún sí. Olùyẹ̀dí ayé ìjàmọ̀lá ayé ìjàmọ̀lá lágbàdo. So bàbá wa tó kú ní níjó ni ẹ̀gbọ́n wọn ìyàwó wọn ni. Àwa wọn làájọ wọn lọ sí oríta mẹ́rin nígbà tí bàbá ẹ̀jọ̀ fi ń kó wa jẹ. So àwọn àti bàbá tó kù lọ́wọ́ wa wá sí oríta mẹ́rin tàbí sọ ọ̀gbìn ọlọ́jà tó fi ṣe kíṣẹ́ẹ̀t tí gbogbo wa fi láyé wa fi wà ń bẹ̀. So náà fi wá mú wọn. Láyé ẹ̀sìn ni o ayé ẹ̀sìn ni wọ́n fi wá ṣùgbọ́n láyé mútàlá ni wọ́n ṣe kíṣẹ́ẹ̀t yẹ ọ̀gbìn ọlọ́jà àdìpolówó kí wọ́n tún ṣe báyìí sí. Ibẹ̀ la ló ń jọ yẹn làwọn àbínú ọ̀dà ó di dandan ká kúkú jọyìn ká máa ṣe ìpàdé lọ pàdé lọ àti àwọn bàbá rẹ̀ sọ pé àgbọ̀dọ̀ mọ́ máa ṣe ìpàdé wa lọ torí pé kí ni orírun wa ní Ìbàdàn so àṣùgbọ́dọ̀ mọ́ darapọ̀ so gbogbo yẹn náà wọ́n ti fi kọ́ wa láti bẹ̀ kò sí problem so. Ọlọ́run á pẹ̀lú ẹjọ́ ọdún tàbí wá ṣe àtúnjọ ṣẹ̀mí ìlànà lọ. Akọ́dún akóyèdú ọlọ́run ṣàgbà láǹfààní ọ. Olú àlàáfíà ojú rẹ̀ ní ti àwọ̀ rí bá. Ẹ kú rìn sà. Ìyá mi Ẹ kú jọ méje. ẹ̀yin náà ẹ̀rọ wọn ti kẹ́yìn o. Ẹ̀rọ wọn ti kẹ́yìn lágbára lọ. Ẹ kú ìmúra ọdún ilé yẹn. Kò sí ń tẹ́ ìbéèrè sọ̀rọ̀ nígbà Àti lápè ní pètò. Sébìdì tilẹ̀ ti aṣọ ọdún ni àbí báyìí. Ẹ̀rọ ìjọ wá ṣe ìwọ̀kan bàdàn. Ní ìdí àdíjẹ́ fún Nàìjíríà rẹ̀ kà wọ́n sí ṣọdún. Àti wà bí díjà tí wọ́n gà jí ní ọ̀rá mi náà. Professor. Àgbá ìjọ wọn fi kiri yóò ní Ẹsẹ̀ mọ̀ fún Kírísítẹ̀nì à. Èmi ò bí bí lẹ́wọ̀. Ṣé èyí táwọn ò ní? ṣe bí fìlà kiri yóò lọ́wọ́ lórí. Kò ìwọ lẹ wá mọ̀ pa ẹgbẹ́ bẹ́ẹ̀ mọ̀ tó bá ti bá ní náà láti ṣe gbogbo ẹ̀. Ọ̀dà gbọ́ àbájá máa ń yẹra. Àpò ọdún òní. Agbékiní sọ bí díẹ̀ tí ó lè mú lọ́wọ́ dáadáa. Ẹ̀rì pé kìí ṣègbà àkọ́kọ́ ní ìta tí ń wá tà ń bá yín, Ọlọ́run tó já máa bá yín. Ẹ ní fi àrùn àìsàn, ẹ ní fi lo ìtókù. Ẹ sì ní fọwọ́ gbé ọmọ gbèsè. Gbogbo látòrí mọ́gàjí ni tó fi kárí gbogbo àwọn ọmọ ilé Arúnà ni o, ilé Akéré ń Bàdàn ni o.
ìkankan wọn ọlọ́run tí wọ́n kú lójú ayé yìí wọ́n gbẹ̀yìn yìí torí adúpẹ́ lọ́wọ́ bàbá wa mọ́gàjì àwọn ni wọ́n ní pé ká wá bàbá mọ́gàjì Alhaji Mashood Gbọ́lágadé Akéré pé ká wá gbé eégún Àrúnà pé ká wá gbé bàbá wa tá a bá ń béèrè afẹ́kẹ́ kan tí ẹ sọ díẹ̀ fún wa nípa eégún tá à ń ṣe lónìí bẹ́ẹ̀ ni bàbá wa. wọ́n ní ẹ̀sọ́ díẹ̀ ń pa tán eégún Àrúnà fáwọn. ńbẹ̀ la bá wọn bá ràn díẹ̀. ẹ pẹ́ fún bàbá. ṣùgbọ́n ntáwa náà bá ní là ń ṣe wọn. Àrúnà ó wà ilé Àrúnà gbalé ni. Àrúnà gbalé. Ilé ọlọ́dẹ ni. Ilé ọlọ́dẹ. Ọdẹ ńlẹ tààràtà là ń bàbá ńlá yín. Ọlọ́dẹ ni ìlàtà ṣiṣẹ́ ló ń gbéra wọn. Ọdẹ ni wọn àjọ ọlọ́dẹ. Gbogbo bí wọ́n ti ṣiṣẹ́ ń ṣùgbọ́n gbà Àrúnà dé àbíkú ló dálẹ̀. àbíkú àwọn èèyàn ní àfihàn kan ọlọ́ọ̀dẹ eégún. bá bá ti ń bí gbàngbà náà wọ́n ń kú ni ọlọ́ọ̀dẹ eégún. nígbà wọn wá dá eégún ńgbà wọn àtìkú wa mọ ọdún lọ́mọ ń gbé. gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn bàbá wa ń gbà náà. ìgbàgbọ́ tí a ń mú bí wọ́n ṣe wà nígbà náà àfọwọ́sowọ́ ni. Bàbá tó wà nìbàdàn níbi tó ti lọ náà nì. Akéré. níbi tí lọ ní ọfà àbúrò dé lẹ́yìn. ò ń bọ̀ sí Ìbàdàn àbúrò lè délẹ̀. Olúfàjọ. lọ́jàbúrò Akéré. lọ́jàbúrò Akéré. Balógun Ìbàdàn. léde lẹ́hà pé wo òun ọba kun mẹ́rin iwájú o kun mẹ́ ààrẹ wà náà. Ààrẹ Ọ̀nà Kakanfò. òun ọba rìn síwájú sí torí òun máa bọ́ mú yìí. gbogbo bí wọ́n ṣe ń ṣe ńgbà náà ayé dá ńgbà náà ayé dá torí bàbá ṣe pé kínní ayé dá wọn ò ní kò sí gun tí tán. ìlọ ẹ má wọlé àbí káà tó kó fòkè fún yín àti kó mìíràn sí wa. wọ́n sì wá lálejò iṣẹ́ Yorùbá lò. mo bá yọ lákọ. bàbá wa pẹ̀lú tàtẹ́ sọ fún wa nísìnyí ó jẹ́ oyè wáyé pé ọmọ ìyá ọmọ bàbá ní Olúfàjọ àti Akéré Balógun Ìbàdàn. Olúpé àti Olúfà àti Akéré lẹ̀gbọ́n àwọn méjèèjì. Olúpé àti Olúfà l'Akéré filẹ̀ sínú fìdítì tó sì sí fìlà ọlọ́dẹ lé wọn lórí. Ebi o gbà tó ti dé Òjòkòdó tó ti dé Ìbàdàn tó fi wá rán àgbò wá wọn padà igbó kókó tó ní kọ́ kójọ àti igi tó ní kọ́ kójọ ọjọ́ náà kọ́ máa sun kó máa rí bátẹ́rì èéfín yẹn lòun ó fi máa mọ̀ pé ẹranko tí ìpẹ́ ẹ̀yà àbúrò mi jẹ́ ó pé kò sí kankan ó. inú gbogbo bí ìgbà bẹ́ẹ̀ ni wọ́n fi ń kí wọn pé ọmọ Àrúnà má fi ṣùṣù jẹ má fi ṣùṣù jẹ ìyẹn ni ó fi jẹ́ pé nígbà tá a kéré sí ti pé àlàáfíà wà pẹ̀lú wọn kò sí kankan èmi tí wàá débi tẹ́mi náà tẹ̀dó sí o ẹ̀yin náà tẹ̀dó yípa síbí o ìlú ló jẹ́ pé àwọn náà jẹ́ oyè ọlọ́dẹ ní
ìlú Fìdítì bí títí di àsìkò tí a wà yìí. Orúkọ Akéré kò lè parẹ́ nílùú Fìdítì bí ó ṣe lè parẹ́ nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ni ó ṣe lè parẹ́ níbí báyìí. Arúná náà sì lè parẹ́ níbí lè parẹ́ níbàdàn. ọlọ́dẹ yẹn kò sí lè jẹ́ eégún tí a ṣe ṣe lé ní bí ò bá kásẹ̀ gbogbo balẹ̀ tí ò bá jáde eégún bí ò gbọdọ̀ jáde. eégún mi ò gbọdọ̀ jáde. àgbà tó bá tó wọlé padà tó bá tó palẹ̀ tó bá palẹ̀ tó bá palẹ̀. orí ilẹ̀ jẹ́ ní Fìdítì ẹ̀ ṣe ìrù orí ni o. àìsí sára bá tán onípele arúgbó àsúwọ Fìdítì nígbà ẹjọ kúrò lọ́dọ̀ Kúrúnmí tẹ ìyá kúrò lọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí torí àyè pé bàbá wa mo béèrè ìwé kan lẹ́ẹ̀kan ní bàbá rí ìwé o. ètò jẹ́ kí rìn gbà bí gan kó tó di pé wọ́n dé Fìdítì bí torí pé Kúrúnmí gan sáré lọ pàdé Akéré ni pé tó bá gbàjà yẹn kọjá yóò kó àwọn lẹ́rù ni torí kò síbi tí ó fẹ́ gbà tí ò ní nípa ó sáré lọ pàdé ẹ̀ pẹ̀lú owó àti gbogbo nǹkan òun ló jẹ́ kí Ìrìngbà bí láì mọ̀ pé Ọlọ́run ti ṣe ètò kan sílẹ̀ sí ìlú Fìdítì ṣùgbọ́n ìgbà tí rí yẹn. ìgbà tó dẹ̀ ń bọ̀ láti Ìjàyè wọ́n dé Ọ̀yọ́ tó kábíyèsí ìgbà wọn ni ó ní agbára rẹ̀ pọ̀ ó mọ̀ wulẹ̀ bó tí òun kọ́ mọ̀ lọ́wájú ó dé ibòmíì náà ó tún dúró ó dé Jóbélé ó dúró ní a ò tí ì dé dọ́nà sẹ́yìn sáà máa lọ bó ṣe tó á lọ tó tún dé àgbọ̀n mi ó ní ó ṣe bíbáyìí náà tó ń da ó ní alágbára rẹ̀ pọ̀ sájìnà ló fi dé ìlú Fìdítì bó ṣe á dé ìlú Fìdítì ó ní ṣé ibi tó wà igi yẹn à ń pè ní ọba ní moro ó wà ní ojú kóòtù nísàlẹ̀ mẹ́yẹn tó ó wá ní ṣé bí ìdá ó ní òtẹ̀ ti Fìdítì síbí iná kò sí agbára tó lè lò pẹ̀lú òun mọ́ lọ́ba ní ọ̀sọ́ òun Fìdítì síbí ni ló wá fi tẹ̀dó gbà tó máa tẹ̀dó ló fi wá sílé wa bí ló wá tẹ̀dó síbí pẹ̀tọ́ igi yẹn wọ́n rojọ wọ́n fi iná sí ó ní òun padà lọ tó fìlàrè ẹ dáná sí iná àwọn gbọ́dọ̀ kú tóun bá ti ń rí èéfín yẹn wọ́n ti mọ̀ pé ẹ̀yìn àbúrò ẹ wà lálàáfíà so àwọn náà wá ń wá tí wọ́n jẹ nínú igbó náà wá rí ẹnìkan nínú igbó ìwọ wo ló ń bẹ̀ ó ní òun ni ìyẹn ni baálẹ̀ tí wọ́n fi jẹ baálẹ̀ mọ́dé ni lọ wá ní láti bo ló ti wá ó ní ìlà lòun ti wá kí lọ wá ṣe ń bí ó lòun pẹran débí báyìí ni wọ́n á sọ pé ọdẹgbẹ wá ní ó lè máa pẹran fún ajé máa bọ̀ kájọ máa gbé lọba tán bó ṣe di pé wọ́n jọ ń gbé nìyẹn. àwọn náà sì wà pẹ̀lú dòní. wọ́n wà ìdílé wọn wà pẹ̀lú wa. wọ́n sì mọ̀ tán bẹ́ẹ̀ pé bó ṣe rí nù. wọ́n mọ̀ bó ṣe rí láwọn tó jẹ́ òrìjínà ọmọ ilé bẹ̀. ṣùgbọ́n yòókù wọ́n kàn pa àwọn oríṣiríṣi mọ́ra náà fi ń ṣèwé tán ń ṣe jáde yẹn. àwa sì ti já wọn pé kò gbé wọn ṣe kọ́ èyí tó jò tán bẹ̀ èyí tó jẹ́ rọ́mbẹ̀ àti dàmú. pẹ̀lú ògo Ọlọ́run torí but máa struggle láti ra Mágàjí pilẹ̀ ti gbé sẹ́yìn tẹ́lẹ̀ pé bí ọdún méjì mẹ́ta sẹ́yìn láti bẹ̀rẹ̀ ìtàn nípa àwa máa ń fara balẹ̀ ṣiṣẹ́ ìwádìí nípa àtàn. tó ń disturb wa ní jẹjẹ ká mọ̀ ìyàwó àjọ tí a wá aṣọdún ní ọdún tó lọ wọ́n sọ fún wa pé wọ́n gbà tán kiri lórí ìgbẹ́tì nílé ànílé ní ìgbẹ́tì náà òun ni wọ́n fi sọ wípé dọ́tẹ̀ ẹ bá máa lọ ẹ jẹ́ ká mọ̀. àti ilẹ̀ tó fẹ́ mú wa lọ bẹ̀ àwọn náà ò mọ bẹ̀. èmi náà ò mọ bẹ̀. ìṣẹ́ tó ti mọ bẹ̀. ẹ bá bàbá wa kan tẹ́lẹ̀ wà lọ́nà oko. wọ́n ti dàgbà báyà àwọn. abẹ́ mọ èèyàn wa tó wà ní ìgbẹ́tì bàbá ẹ mọ èèyàn wa tó wà ní ìgbẹ́tì. èmi àmọ́ o. ìyẹn ni wàhálà ìyẹn ni ìdílé ni wá ní ọ̀hún yẹn. èmi lọ sí Ìgbẹ́tì ṣùgbọ́n torí pé àmọ́ orúkọ lé àdẹ̀mẹ́nì kankan tá a lè èmi ò jẹ́ kó tì í yanjú kódà ẹni tó jẹ́ bí olóyè lára àwọn olóyè tó jáde gan ní Ìgbẹ́tì mo ní nọ́mbà wọn lọ́wọ́ ìjọ sí Onígbẹ́tì tó ń gbadé tálàfin lọ fún Onígbẹ́tì làdé mo wà ń bẹ̀ báyìí tí ṣe pé a lọ mo sì lọ kọ́fà sẹ́yìn èmi àti wọn kan jọ sọ̀rọ̀ mo tẹ̀ sọ iye àwọn ẹsẹ̀ tó bá àwọn akọni Ìbàdàn tó gbé Ìgbẹ́tì ní orírun wọn yálà nínú oríkì orílẹ̀ tí a bá lè rí tó bá lè tọ́ka sí ilé níbẹ̀ àbọ̀ ẹnìkan níbẹ̀ tí a gbé Ìgbẹ́tì náà ní irú àwa nísìn náà
Ìgbẹ́tì ni wá Àjíbòkè wọn máa ń kí wa Ọlọ́yẹ mo ní ilé Àjíbòkè. yẹn sì ń bẹ àwọn Àjíbòkè odidi ìran kan ni wọ́n ní Ìgbẹ́tì èyí tó ṣe gbogbo Ìgbẹ́tì ní Àjíbòkè olójú àwọn tó jẹ́ bẹ̀ irú àwa ibẹ̀ ni so oríkì orílẹ̀ ẹ máa ń jẹ́ èèyàn ọmọ ibi téèyàn ti wá so sábà tá àbára àwọn àgbàlagbà tó lè tọ́ka yé pé ẹ wo irú àpèjúwe irú tàwọn Olúyẹdóní baálẹ̀ kejì Ìbàdàn ààrẹ ẹ bá máa jẹ́ kí ọ̀rọ̀ Olúyẹdó kó máa jáde níbi tá a bá ti ń sọ̀rọ̀ àkèrè. bàbá yín ní í ṣe. nígbà mo ṣiṣẹ́ ìwádìí nípa àtàn wọn ọ̀tàn mọ́ òkú lẹ́nu bẹ́ẹ̀ mo kọ̀nẹ́ẹ̀tì àwọn àti Àfọ̀njá Ìlọrin torí Olúyẹdó ni àkọ́bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin etí tẹ̀ ń ṣe ìwádìí nù gbogbo òbí téèyàn bá pẹ̀ka dé ẹni gbà Mọ́gàjí gbé ilé náà fún àwọn ní kákọ́ wá ìgbà tá a fẹ́ kọ́ wá nígbà yẹn nìkan ọdún méjì sẹ́yìn àwa láti wá wò ó nígbà ìdẹ̀kùnlẹ̀ fún Mọ́gàjí ní ààbọ̀ padà yìí pé tó àbáwọn tẹ ní ká lọ sọ́dọ̀ wọn nígbà dèdè nígbà dè padà wá lẹ́mí fi wá tẹ̀sí gba Mọ́gàjí lálejò ìtàn tí ń bẹ lọ́dọ̀ Mọ́gàjí iná ẹ̀ ní ń bẹ lọ́dọ̀ ẹ wá wo bí Ìbàdàn àti Fìdítì ṣe súnmọ́ra wọn tó tí ọba wá sí tọpẹ yẹn àgbààgbà Ọlọ́run ní jẹ́ ká gbọ́ tán lórílẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíràn kàn wá tí ó lè wá ilé olùwà etí ìwádìí fi máa ń dá lórí ìjà nìyẹn so àádẹ inú mi Ọlọ́run jẹ́ kẹ́mi Mọ́gàjí ogun fún wa àǹfààní bá a ṣe so gbogbo nǹkan pọ̀ tí ó dẹyọ kan ìlú ẹ̀ lẹ́rìí pé inú mi dùn pé ẹ máa wá ṣe ìpàdé ní Ìbàdàn so ìní ó ṣe kí nǹkan ó rí nù torí tá a bá ti ń sọ ìtàn nù tá a sì ń sọ̀rọ̀ nù à ń palẹ̀ Yorùbá lọ à ń palẹ̀ Yorùbá lọ. Yorùbá ló sì nìtàn. àwa la nìtàn àwa la la ṣàyẹ̀ mẹ́rin lọ́mọ ẹ wò mọ́mọ́ wa tá a lọ bá lọ bẹ́ẹ̀ ṣe ń kí oríkì orílẹ̀ sínú wa ń dùn so inú nínú oríkì orílẹ̀ tá a bá tó tún kínní wò á tó rí àwọn nǹkan bíi méjì mẹ́ta á tó gbà ẹnu wọn làwa náà ti capture àwọn oríkì yẹn lọ́yẹ́ pé ìgbà míì gan tí mo bá ń kéwì mo máa ń fi yẹn ṣe àpèjúwe pé tó èmi ọmọ Arúnà Tutù òòṣà àgbàlẹ̀ èmi ọmọ ọlọ́yẹ mo yan Àjíbòkè òkè para àgbẹ̀tì ẹni abísọ́yẹ lọ́yẹ pa nígbà táwọn bàbá wa tí wọ́n bá fẹ́ kú ìwọ̀n mo ṣe ń gbé kalẹ̀ bọ̀ tí wọ́n bá fẹ́ kú wọ́n máa gbọ́ Ìgbẹ́tì yá that means tẹ́ ẹ bá dé Ìgbẹ́tì tá a bá débẹ̀ gan wọ́n lè fara hàn wá ànímọ̀ páwọn ni torí pé Ìgbẹ́tì já padà sílé. sẹ́rí ṣòro tá a ní Ọlọ́run sì já lè débẹ̀ ìjọba ní pọ́blẹ́mù wa mo máa ń sọ fáwọn èèyàn sẹ́rí ní recently àwọn kan wá láti Amẹ́ríkà àwọn òyìnbó ti ní kinní yẹn wọ́n ti ní DNA test blood wọ́n ti níbi tí kinní ibẹ̀ yẹn wà tẹ́ bá ti lọ bẹ̀ bá ti test wọ́n mọ̀ pé ibi báyìí ló ti wá láfíríkà Nàìjíríà ló ti wá ní Nàìjíríà ilẹ̀ Yorùbá ló ti wá blood àwọn báyìí ni apá wa náà láti yejọ́ ìná ojú kan náà la sì wà bá a ṣe sọ pé Ìgbẹ́tì ni ẹ bá ti ṣe test fún ẹ̀yin tẹ́ wà ń bì tẹ́ bá lọ sí fáwọn ìdílé ní Ìgbẹ́tì wọ́n mọ ilé ibi tí ó ń ṣe DNA ó ń jẹ́ kí nǹkó rọrùn ṣùgbọ́n ìjọba wa ń kọ́ ìjọba náà Ọlọ́run ṣàánú wa ni gbogbo nǹkan ẹ̀ ló yẹ ká ní Awólọ́wọ̀ ibi táwọn bá dé Awólọ́wọ̀ gbìyànjú gan fún tán o Awólọ́wọ̀ gbìyànjú gan fún tán ó gbìyànjú tó rọ́kọ́ àwọn professor gbogbo àwọn professor Awólọ́wọ̀ kó jọ lónìí mo lè dákọ 10 nínú wọn tó gbé Amẹ́ríkà wọn wà tẹ́ ti ń ṣiṣẹ́ lónìí nígbà tá a mọ iye wọn èyìnbó gbé wọn lọ. so ibi táwọn Awólọ́wọ̀ wá bá dé òun àwọn ọ̀wà bá débì kankan mọ́ nípa yí pé ó dá òkú láti lè fi kún un kí la fi lè ṣe gbà tán ẹlẹ́kẹ́ ẹ̀sẹ̀ pè mí tán nígbà tó láàárọ̀ ẹ̀dá mo ṣe dé láti Dubai ló ti pè mí. ó ní ẹ̀kú wà ní bàbá tó ń bá mi sọ̀rọ̀ omi ló kù tí ò lè máa bọ́ lójú rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ìjọba ò sì rí inú irúgbó tá à ń ṣe yìí yóò rọrùn pé ok ibi báyìí ni ilé ibẹ̀ láàkàn lọ nígbà tí ṣe test bámu yẹn ibi ètí ẹ̀ ṣe ti pé a fẹ́ wá ti akéré ẹ̀ sí kínní gbogbo ẹ̀ bó ṣe yẹ kó rí nù nílẹ̀ Yorùbá. ìyẹn tó fàárẹ̀ nígbà tí ẹ sọ pé bóyá ìjọba wọn mọ ohun tẹ́ kàn ṣe ṣùgbọ́n gbogbo wọn náà kọ́ ló jẹ́ ọmọ ọlá àbọ̀mọ jagunjagun irú ẹni táwọn bàbá wa sọ nísìnyí nípa Fìdítì bí àwọn tí bàbá wọn fún láàyè tí ń dọdẹ bọ̀ àwọn kan tí wọ́n fi tàn kún nínú ilé wọn láti wá kọ́fà pàwọn làwọn ní ìlú ìwé tẹ́ ẹ sọ yẹn. ẹgẹ́ mi so tó ń fa tí wọ́n bá ti wá lówó àwọn nípa bò tẹ́lẹ̀ mọ́lẹ̀ pé bóòlù ilé arúnúṣe ajẹ́ ní báwọn lórí àwọn ṣùgbọ́n àwọn baálẹ̀ àwọn àbáwọn dẹ̀ ló yọ̀ǹda fún wọn pé èyí ọmọ délé táwọn bá lójú ogun tiẹ̀ so n tó ń fa tí ìtàn fi ajẹ́dúgbẹ́ ní Fìdítì
nítorí àgbo Ìbàdàn rúdì sínú gbogbo àwọn tí ìsọmọ ọlá tẹ́kàn kàwé tó ń ṣe akọ̀wé Olúbàdàn wọ́n ti ń rólé wọ́n ti ń sọ̀rọ̀ àwọn di sóhun tó ṣẹlẹ̀ tó ń dààmú lẹ̀ Àtìbà ló ti ṣẹlẹ̀ lọ́sàn àwọn yòókù kò rí bẹ́ẹ̀ ní Ìjẹ̀bú Òde ọmọ bá mọ rẹ̀ ọmọ ìjòyè mọ rẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ kò rí bẹ́ẹ̀ Ilé-Ifẹ̀ gbọ́n bá dé wọ́n ti dàgbé ẹ̀pọ̀ owó ni wọ́n mọ̀. látàyè baálé Abbas kó tó di Olúbàdàn àgbà yẹn náà ti tọ́ bọ oyè wa láti ní sọgbà yẹn ni àti ní sọlọ́run ní ọ̀bà wa yanjú ẹ̀ torí táà fi síbẹ̀ pé tẹ́ bá lọ sí Ìlàjì farm Ìlàjì hotel máa yẹn nígbà tó ń travel lọ sí ìlú òyìnbó ló ń lọ sí archive ló ń ka gbogbo rẹ̀ àwọn òmọ̀rí kò máa rí tó fi ó wá sí èrè Olúyọdún síbẹ̀ ó sì èrè Balógun ó kàn wá ya gbogbo portrait àwọn aṣíwájú Ìbàdàn yẹn àwọn abílẹ̀ ètò onígbà tó ń ka òun mọ activities ti Olúyọdún sí ìgbà tó ń ka wíwọ́n pa máa yí òun òdàkọ máa ń lọ títí ń bá dán wọ́n kàn kọ́ díẹ̀ ni sọ̀rọ̀ ẹni tó kò sí family wa àtàn kì í sọmọ ọlá ojú owó lè yèrè irú ẹni bẹ́ẹ̀ ló yẹ kí Ọlọ́run tó bá pọn lé kẹ́kẹ́ rí wọn bẹ́ẹ̀ tí mi sọmọ ọlá tí wọ́n lè náwó wọn olóṣèlú lórí mọ́gàjì tẹ́lẹ̀ bọ̀dì kan jẹ́ mọ́gàjì ní Ìbàdàn àtìlé kìíní àtìlé méjì àti òrùlé kan wọ́n di mọ́gàjì nù wọ́n di mọ́gàjì nù tí ò sẹ́yìn lọ́yọ̀ọ́ tí ò sẹ́yìn lẹ́fẹ̀ẹ́ tí ò lè sẹ́yìn so ìyẹn ní káyọ̀ kọ́lọ́n bá wa tún ṣe ń lé Ìbàdàn. bàbá wa Mọ́gàjí Akéré ẹ̀yin gẹ́gẹ́ bí inú mi dùn pé ẹ jáde àṣàlẹ̀ ìlú tẹ̀ tí ìdèrí nílùú òyìnbó ká sọ pé lẹ̀ àwọn lárúbáwá náà aláwọ̀ funfun ẹ̀dẹ́bẹ̀ náà kí ni ìmọ̀ràn yín lórí àrípé lórí ọ̀rọ̀ ìtàn yìí náà ni àtàṣà wa torí pé tó ń jọ mí lójú jù ní wípé àkọ́kọ́ nígbà ìjòyè ẹ kó ẹbí mọ́ra Fìdítì la tún wáyé pé àwọn tó jẹ́ àbúrò bàbá ńlá wa bó o ní ìkan náà wa bàbá kan náà lọ́jọ́ bí wọn ẹ̀kejì ẹ tí èyí ṣe bí ẹ tó kó mọ́ra ẹ̀kẹta ni pé bó o ní ìtàn wa ò ṣe ní parẹ́ nínú àwọn tó ń ṣe alátìlẹyìn fún ìtàn Yorùbá láti pìlẹ̀ dòní ọ̀kan pàtàkì nìyí kí ni ìmọ̀ràn yín fún ìjọba àtàwọn tó lọ ń bẹ́gi ọ̀là fún bí ẹ̀yin náà lórí pé bó o ní tàtàṣà ò ṣe ní parẹ́. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn ọmọ Yorùbá ni kì í ṣe ẹni tó ní owó lọ́wọ́ nìkan torí pé gbogbo ẹ̀kọ́ lówó àìmọye ọ̀nà la lè gbà láti fi gbé àṣà wa lárugẹ yàtọ̀ sí owó kódà nípa ọ̀rọ̀ ẹnu àti nípa àmọ̀ tá a mọ̀ tá a bá gbé jáde ẹlòmíà tó ṣe àǹfààní ní ara ẹ̀. So ìmọ̀ràn mi sí ẹnì kọ̀ọ̀kan wa ni pé kí a gbà pé àṣà ilẹ̀ wa kí ó má parun tí ò bá dẹ̀ ti parun orúkọ tiwa náà ò ní parun ká kó kiri ká rí i pé à ń ṣe àṣà wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ ká ṣe gbogbo ọ̀lọ́wọ́ tó lọ́wọ́ máa fún wa láti ṣe ń bẹ̀ káwọn ká máa rí bá ń ṣe ọlọ́wọ́ adé wọn ràn wá lọ́wọ́. sípò àdúpẹ́ o oníyẹn ṣe ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti ẹ̀yin tẹ́ ẹ jólẹ̀ ẹ ṣe ẹ kó àìbínú ẹ pè fún bàbá wa ẹ pè àgbòní tán lórílẹ̀ tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ náà ẹ kó àìbínú tó bó ṣe rí nù ìlú Fìdítì la wa o bí Balógun Akéré ṣe rí nù bí wọ́n sì ṣe ń ṣe bọ̀ látọjọ́ tó ti pẹ́ tẹ́ ẹ bá délé Akéré ní Ìtàmẹ́rin nìbàdàn kẹ́ ẹ mọ̀ yìí pé ilé náà lẹ́wà o bẹ́ẹ̀ bá sì wá sí ìlú Fìdítì ilé Arúná nílùú Fìdítì kẹ́ ẹ mọ̀ pé ilé náà lẹ́wà o àtọ̀tún àti òsì ìkan náà ni wọ́n káwa náà wá kó àpèjúwe dáadáa ń bẹ̀ o ibikíbi tí àwọn ìran wa bá wà ibikíbi tí àwọn ẹ̀yà wa bá ti wà ẹ jẹ́ ká kóra wa jọ ká ṣera wa lọ́kan àwọn ẹ̀yà míì àwọn ìran míì ìdílé míì wọ́n ń pín sí ìlú bíi mẹ́ta mẹ́rin ká mọ̀ pé ẹyọkan náà ni wá ìdínú tí oríkì orílẹ̀ fi wà tábà kí Akéré títí tábà kí Arúná títí á kì wọ́n padà sí Fìdítì lágbára Ọlọ́run á sì ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ dógóńgó láti mọ ta ni àti ilé ibo gangan ní Fìdítì ní Ìgbẹ́tì láàfin mọ̀ pé ibo ni ní Ìgbẹ́tì tó èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni o Lájí Abbas ló ń kí wa lórúkọ Mọ́gàjí Akéré Alhaji Moshood Gbọ́lágadé Akéré ní Ìtàmẹ́rin ní ilẹ̀ Ìbàdàn yìí pé títí ìgbà tá a tó pàdé o ire o.